kàyééfì obìnrin lu eégún ó sí àwọn lójú rẹ̀ níta gbangba kò sí ohun tó gbọdọ̀ ṣe eégún tí àwọn ojú rẹ̀ yóò fi sí níta gbangba èèwọ̀ ní káka sí níbi gbogbo tí wọ́n bá ti mọ̀ nípa ọ̀jẹ̀ èyí mà rí bẹ́ẹ̀ nítorí ìgbàgbọ́ àwọn tó mọ̀ ọ́n ó ní wípé òrìṣà tó ti òde ọ̀run wá ní egúngún mà jẹ́ àṣírí rẹ̀ kò sì gbọdọ̀ tú débi tí yóò fi di èèyàn lójúde gbangba àmọ́ obìnrin kan ti já ìràwọ̀ eégún kan níta gbangba báyìí ó bá eégún náà wọ̀yá ìjà ó tún sí àwọn lójú rẹ̀ pẹ̀lú ìlú kan tí wọ́n ń pè ní Uhunowerre níjọba ìbílẹ̀ àríwá Igboeze ní Nsukka ní ìpínlẹ̀ ti Enugu ìní ìṣẹ̀lẹ̀ yìí mà ti wáyé ní ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí eégún tí ìṣẹ̀lẹ̀ àbùkù náà tó mọ̀kàn ó ní wọ́n ń pe orúkọ rẹ̀ ní Omebe a mọ̀ gbọ́ pé eégún tó fẹ́ràn jàgídíjàgan ni gẹ́gẹ́ bí àwọn fídíò tó ṣe àfihàn ohun tó ṣẹlẹ̀ bó ṣe fihàn lórí ayélujára obìnrin kan máa ń lọ sóko rẹ̀ jẹ́jẹ́ mọ́ ni ó sì pàdé eégún Omebe lójú ọ̀nà bí eégún náà rèé bó ṣe rí obìnrin yìí ìmọ̀ ló mọ̀ kọlù ó sì bẹ̀rẹ̀ sí ní lù ú pẹ̀lú igi ńlá ọwọ́ rẹ̀ kan obìnrin náà kò mọ̀ káwọ́ gbéra o òun náà bẹ̀rẹ̀ sí ní wọ̀ ìyá àjà pẹ̀lú eégún Omebe ó lu eégún náà débi tó lápẹrẹ ó sì ṣe bẹ́ẹ̀ ó sí àwọn tí eégún Omebe tó má dàbò ojú rẹ̀ níbi tí ìjà wọn mà lágbára dé àwọn ará abúlé wọ́n mà péjọ láti là wọ́n ṣùgbọ́n eégún àti obìnrin tó ń bára wọn jà kò mọ̀ fi ara wọn sílẹ̀ níbi tí ìjà náà tó ti ń lọ lọ́wọ́ ìní obìnrin yìí ìmọ̀ ló mà ti sí àwọn lójú eégún Omebe nígbà náà ń ló sì rí wípé ọkọ òun ń ló wà lábẹ́ ẹ̀kú èyí ló mà ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu tí wọ́n sì ń béèrè pé kí ló ṣẹlẹ̀ tí ọkọ yóò gbé eégún tí yóò pàdé ìyàwó rẹ̀ lọ́nà tí yóò sì bẹ̀rẹ̀ sí ní fi igi ńlá tí ó fi máa lù ú báwọn kan ṣe ń sọ wípé bóyá ìyàwó náà bóyá ó ti ṣe ọkọ rẹ̀ tẹ́lẹ̀ ní ilé ìní ọkọ ṣe gbé ẹ̀kú eégún Omebe wọ̀ láti fìyà jẹ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ làwọn míín sọ pé èèwọ̀ ńlá ni nílẹ̀ Ìgbò kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ wọ́n ní ìyàwó tó sí eégún lójú yìí yóò ní láti jẹ ìyà rẹ̀ bó ti wù kó jẹ́ ọkọ rẹ̀ lóru ẹ̀kú Omebe tó bàbá àgbà kan láti Nsukka alàgbà Augustine Hatta ó ṣe àpèjúwe ohun tí ìyàwó náà ṣe bí èèwọ̀ ńlá ó ní nínú àṣà ilẹ̀ àwọn obìnrin náà rèé yóò kojú ìjìyà gidi gan mọ̀ ní fóun tó mọ̀ ṣe kò bá jẹ́ ọkọ rẹ̀ ó ní láti jẹ̀yà kọlọ́ọ̀bì Elédùmarè kó ṣàánú àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share dẹ̀ mọ́ comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o àánú Ọlọ́ọ̀ba yóò wọ̀ wá rí àkúọ̀lá Jímọ̀ ọ̀pẹ̀ láṣẹ ò lókè èpè àmín.